ibo là ń báyé lọ, ibo là ń bórílẹ̀-èdè yìí rè. Kí làwọn olórí wa ń fi wá pè gan? Kí ló dé tí gómìnà àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n máa ń parọ́ kí wọ́n fẹ́ gbà ń bẹ̀, sáwọn náà máa ń pa àjínigbé ni? Ẹnìkan sọ gbogbo ọgbà ọlọ́dàbí ẹni pé gbogbo àwọn gómìnà ni wọ́n ń pa àpapín lórí ìjínigbé. Wọ́n á nírọ̀ níjàre, eléyìí ò lè wáyé. tó bẹ́ẹ̀ yọba ti wàá jíwó kò ní jẹ́ bí 1 billion naira. Wọ́n lẹ̀ ní àwọn ajínigbé béèrè 1 billion, wọ́n béèrè ìlọ́sì méjì, wọ́n béèrè nǹkan ìjà ogun, wọ́n sì béèrè òfin ṣàríà. ń tà ń gbọ́ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni, tàbí ń tó ṣẹlẹ̀ gangan tàbí tí wọ́n lọ ṣẹlẹ̀ gangan ọ̀tọ̀ ni. àmójú ajé kò ní sọ ń tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ, ń táwọn tó wà nígbèkùn sọ, torí principal yẹn fọ̀rọ̀ léde. ẹ dẹ̀ mọ̀ wípé tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ níjù ni, aráàlú ò lè gbọ́, bára ju ọ̀bá ránṣẹ́ lé, ọmọ ti kú ìyá ọ̀gbọ́. Ìròyìn kan tí wọ́n fẹ́ kó jẹ́ òdodo ni pé wọ́n ní ọ̀kan nínú àwọn ọmọ kéékèèké òun gbọ́gbẹ́mímì, wọ́n fẹ́ gba ilé yìí gbọ́. Mo ráwọn èèyàn kan tán fi píkṣọ ọmọ òun sórí ìtàkùn ayélujára tí wọ́n wá kọ àkọlé síbẹ̀ ń pé ẹ̀mí rẹ̀ ò gbé wàhálà ìgbèkùn tí wọ́n wà pẹ̀lú àwọn ajínigbé. Mo wá ní ká ní bẹ́ẹ̀ ló ṣe rí ni a ti gbọ́ ìròyìn ọ̀hún jù bẹ́ẹ̀ lọ. Ẹ máa gbọ́dọ̀ lẹ́nu wúmà yẹn, a gbọ́dọ̀ lẹ́nu abẹnugan ilé ìgbìmọ̀ asòfin tìpínlẹ̀ Ọ̀yọ́. Ó contradict ara wọn. Màmá yẹn gangan mọ̀ wípé wọ́n play politics pẹ̀lú ìgbésí ayé àwọn ni, because ọ̀tọ̀ ní nǹkan táwọn ajínigbé ìbéèrè lọ wọn, ọ̀tọ̀ ní nǹkan tíjọba fi síta. Lóòótọ́ kò wùjọba kí wọ́n ké gbàjarè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí kí wọ́n sọ nǹkan tí wọ́n fẹ́ gbà lọ wọn tẹ́ ẹ bá gbàgbé. Nígbà tí gọ́ọ̀mẹ̀ntì kọ́kọ́ sọ wípé, tàbí táwọn èèyàn kan sọ láti pàṣẹ gọ́ọ̀mẹ̀ntì ń pé agreement ń lọ lọ́wọ́ àbí negotiation ń lọ lọ́wọ́, mo sọ̀rọ̀ jáde mo ní tó fi tán fi wí bẹ́ẹ̀, àjẹpọ̀rọ̀ ń pa ká sọnù. So having said that, tó bá jẹ́ pé lóòótọ́ o lọ́rọ̀ àwọn ọmọdé wọ̀nyí ká wa lára, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́dọ̀ jáwé sóbì. Sírú àdúrú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fẹ́ jí 1 billion naira táwa ẹ̀sẹ̀ ń package ẹ̀, kò make sense mọ́ náà o, kò make sense mọ́ náà o, it doesn't make sense. So èmi ò gbà wípé wọ́n fẹ́ jí ni. Then kí wá ní karamọ̀ tí Seyi Makinde bá lọ ẹ̀ṣẹ̀lẹ̀ tọ́lọ́ ń promise àwọn ìyá ọlọ́mọ, àwọn mọ̀lẹ́bí pé àwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀. Bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ lórí ẹ̀ṣẹ̀ ẹ̀ka iye ọjọ́ tán ti wà ń bẹ̀ ni 23-24 days. Àbí ń táwa rí kọ́lẹ̀ yín rí, àbí ń táwa rò kọ́lẹ̀ yín rò, àbí bó ṣe ní lọ́kàn wa kọ́ ló ṣe ní lọ́kàn yín. Seyi Makinde ó rè kí Adélabú pẹ́ńkẹ́lẹ́ fún ti àbúrò rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n jí kó, ó rè kí ń lé. Ó dà bẹ́ẹ̀, olówó ń sọ̀rí olówó, òtòṣì ń sọ̀rí òtòṣì. Àwọn eléyìí lọ̀rẹ́ tèmi. Madam Principal, wọ́n ní àwọn onísùnmọ̀mí, àwọn tó jí wọn gbé. Tẹ́ bá dẹ̀ wò dáadáa ẹ rí pé àwọn ajínigbé yìí ti ní sùúrù tó. Sùúrù máa ń nípẹ̀kun o, ó máa ń níbi tí ara máa ń gba nǹkan dé, tó fi jẹ́ pé téèyàn bá rí nírí pé wọ́n mú òun ṣeré yóò wá react. Sódìgbà tẹ́yìn bá tó fọ́ ká tó mọ ṣáájú káàkiri, sódìgbà tí n tá àbárò tàbí n tá àfẹ́ kó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ká tó mọ sáré káàkiri. Kí ni Seyi Makinde ń gbà lérò? Kí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, kí ni wọ́n ń gbé ní ìgbésẹ̀? Ipá wo níjọba àpapọ̀ ń sà láti rí pé àwọn ọmọdé yìí jáde pẹ̀lú àwọn olùkọ́ wọn? Sáfẹ́ gbà wọn lọ́wọ́ àwọn èèyàn yìí tìpátìkúkú náà ni 50-50 lọ́bọ́ sí. Àwọn èèyàn kan ti ṣerú ẹ̀ tí wọn ò rí mú jẹ o. Mo ti gbá research nípa oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, sọ̀rọ̀ rùn kárí wọn kó bẹ́ẹ̀ láì sí nǹkan kan tí yóò ṣe wọn. Mo rí pé 50-50 ni nígbà míì, tàbí 30-70. Possibility ẹ̀ ní 30, impossibility ẹ̀ ní 70, ìgbà míì 50-50. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Russia,
àwọn akẹ́kọ̀ọ́ tó pàdánù ẹ̀mí wọn wọ́n máa fẹ́ lé nígbà tí ti Russia ṣẹlẹ̀ lóòótọ́ àwọn onísùmọ̀mí yẹn náà ò escape ó ṣẹlẹ̀ láwọn ìlú kan bẹ́ẹ̀ náà àwọn onísùmọ̀mí ò escape ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n kó àwọn náà ò escape ok ọgbọ́n mi ìtawá lè lò nlélẹ́yìí ti dadi Gani ẹnu mi àgò Fẹ́mi Fálànà tí wọ́n kọ́ wa ọgbẹ́ ìwò wọn kọ́ wa ìwò ni akọ́kọ́ gbọ́n bẹ̀ sọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àbí ti màmá yẹ àbí ti Fẹ́mi Fálànà ẹjẹ́ akọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ìyá yẹn tàbí ká kọ́kọ́ gbọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ yes ẹjẹ́ akọ́kọ́ gbọ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu speaker House of Assembly Ọ̀yọ́ State. These children and teachers back. n tó sọ ni pé a máa gba àwọn ọmọ yìí àtàwọn olùkọ́ wọn padà. If it was up to you, would you negotiate with terrorists if terrorists ask? tó bá jẹ́ ẹ̀yin ni if it was up to you will you negotiate with the terrorists if terrorists for weapons? If terrorists ask for weapons if terrorists ask for weapons. They ask for money. They ask for money. They ask for concession on future laws. They ask of concession of future laws of this land. Of this land. As part of their ransom. As part of their ransom. If you are the governor, would you accept those ransom? If you are the governor, would you accept those ransom? Would you accept for those people to be integrated into that community? We don't know the details. We don't know the details. So please, let's be sensitive and calm. Sensitive and calm. Ìgbà òjò ń lọ, ìgbà ẹ̀rùn ń lọ, ẹni ká dísà ìjòkó le. Níjọ́ la tó fẹ́ pa nǹkan tí ń bẹ nínú ẹ̀ calm till when? Ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn. Yorùbá sá sọ wípé sùúrù tó lọ́jọ́ kò ṣòro mú. Sùúrù tí ò wá lọ́jọ́ yìí ń kọ́. Sọ́yìí òye speaker ti ń sọ̀rọ̀ yìí wípé tó wà nílé ní gbádùn ẹni tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n gbádùn. Kò sábà sí yàtọ̀ nínú ọjọ́ lọ́gbà ẹ̀wọ̀n bí ó bá ti sí kàlẹ́ndà tó fi mọ̀ pé ó ní Sunday ó ní Monday ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ náà ni àwọn èèyàn ti ń bẹ́ńgbèkùn àwọn èèyàn tó wà nígbèkùn wọ́n ṣe kí ni wọ́n wà nígbèkùn. You do not know the details. The more you negotiate with these people, the more you are going to embolden. ọ̀dà tẹ́ ẹ bá ní tá a bá dùnádùrà pẹ̀lú wọn yóò mọ̀ fún ọ ní liver yóò mọ̀ fún ọ ní sàn yóò mọ̀ fún ọ lágbára wọn ò lè máa ṣe síwájú àti síwájú sí dáhùn kílọ̀ nàbáyọ. bàbá fẹ́ wá gbòó dẹ́kun ṣé lórí àwọn mèrè láti wá gbòó dẹ́kun àbí lẹ́yìn tá a bá gbà wọ́n tán ńlọ ẹ̀ka tó bẹ̀rẹ̀ wá gbòó dẹ́kun. ọjọ́ wo la fẹ́ kóòbù nùgbò wa ọjọ́ wo la fẹ́ rú jáde la fẹ́ bí ìgbà téèyàn bá dẹ̀gbẹ́ ọdún. ẹ gbọ́dọ̀ lẹ́nu àwọn Fúlàní kan náà alright ẹ já gbọ́ nǹkan tí màmá yẹn sọ. Everyone, please, I have come to make some clarifications. Today makes it the 24th day that we have been in this place. Today make it 24th days that we have been in this place. Tán ti wà níbi tán wà yẹn, aṣọ kan tó wà lọ́rùn màmá yẹn náà ló sì wà lọ́rùn ẹ̀ fún 24 days. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for ₦1 billion. They requested for Sharia to be entrenched in the country. Ẹ ti gbọ́, ó ní àwọn rí àwọn print media, that is àwọn ọ̀rọ̀ tó jáde nínú paper, ṣe pé gbogbo paper náà ló ti wà online, pé àwọn tó mú àwọn, wọ́n béèrè pé kí wọ́n fi àwọn èèyàn àwọn kan tí wọ́n mú sílẹ̀, wọ́n béèrè fún bílíọ̀nù kan náírà, wọ́n tó wá béèrè fún òfin Sharia. These are not true. These are not true. Principal ló ń sọ̀rọ̀ yẹn o. These are not true. Ọ̀gá speaker dẹ̀ confirm ẹ̀ níbẹ̀ yẹn pé wọ́n request fún weapon, wọ́n request fún owó, wọ́n request fún àtúnṣe òfin. Ní tí gbogbo wa gbọ́ nìyẹn tí gbogbo wa sọ nípa ẹ̀ nìyẹn. Principal tó wà nínú àhámọ́ sọ wípé kò rí bẹ́ẹ̀. Ẹ gbọ́ nǹkan táwọn yẹn ń fẹ́. Ẹ gbọ́ tí wọ́n béèrè lọ́wọ́ ìjọba. Tẹ́mi ò dẹ̀rù pé yóò nira fún ìjọba, ó yẹ kó nira fún ìjọba láti ṣe. Bọ́ bá jẹ́ pé tí wọ́n béèrè lélẹ́yìí, èbó tó ṣe pẹ́ńsù ló ṣe rí sà. Bọ́ bá jẹ́ pé lóòótọ́ làwọn èèyàn béèrè nǹkan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n lójú kámẹ́rà tí màmá yìí sọ báyìí á jẹ́ pé nǹkan tí wọ́n béèrè ní ìsìn nìyẹn. Anything ló lè jẹ́ kí nǹkan change.
òrèjò ń sá ejò ń sá ńlọrọ̀ àwọn ajínigbé. Àwọn fúnra lára wọn ò fẹ́ kú, wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan táwọn ń ṣe lọ́lọ́jọ́ 24 days oṣù kan 30 days tí ń kárẹ̀ ẹ lọ. Oúnjẹ mélòó wọn gbé sínú igbó bí tán wà, ọ̀nà wo lóúnjẹ ọ̀bà dọ́dọ̀ wọn pẹ̀lú àwọn ológun security agencies tó ti yí gbogbo gbóká tí wọ́n monitor situation tó ń lọ, tó fún wọn ní grace and opportunity láti arrest àwọn èèyàn 6. Àwọn tó wà nínú igbó náà observe pé omi ọ̀tẹ̀ yìí wọ́n sàn gbọ́n ti ń lọ nígboro, bí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ wọn ní mú print media jáde fáwọn tó wà nígbèkùn gbèsè rí o, ẹgbọ́n nǹkan táwọn èèyàn yín sọ o, nǹkan la béèrè lélẹ̀ o, sáà béèrè bẹ́ẹ̀. Wọ́n lè tipa bẹ́ẹ̀ yí òun padà kí wọ́n tún àdéhùn ṣe. Nígbà tí Israel àti Hamas ń jà, wọ́n negotiate now, kò sí ogun náà láyé, you are still going to the table, you are still coming back to the table. Russia, Ukraine, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá wọn dá sí, wọ́n pè wọ́n wá, Russia make request ẹ̀, Ukraine dànù gba kọ́kọ́ tí ọ̀kọ́kọ́ tẹ́ wọn lọ́rùn pé rárá àwọn ò lè gbà, àwọn ò lè gbélé, àwọn ò lè yọ ilé, àwọn ò lè ṣe lé, ogun dẹ̀ tó tẹ̀síwájú. Nígbà tó yálẹ̀ tó máa béèrè fún ceasefire kì í ṣe pé kó gun ọ́ tán, ìyẹn ni pé ẹ sì dáwọ́ dúró ná, ẹ̀yẹ mọ́ yìnbọn láti bẹ̀ káwa náà mọ́ yìnbọn láti bí ká mọ́wọ́ dúró ná, ceasefire. Hamas ó kó àwọn ọmọ Israeli ń gbèkùn, àwọn ọmọ Israeli náà kó ọmọ Hamas ní gbèkùn. Ẹ fẹ́ gbé èèyàn yàbí ẹ fà wọn tọ̀dọ̀ wálẹ̀, ìyẹn àlè fi gbogbo wọn lẹ̀ lẹ́ẹ̀kan náà, 10 lákọ̀ọ́kọ́ release 10 wá no release 10. Bí wọ́n ṣe gba èèyàn wọn tán nìyẹn. Ká jẹ́ pé àwọn tí ń bẹ ní inú igbó yìí wọ́n ní ẹ yọ̀ǹda àwọn èèyàn wọn, àwa náà sì ti lọ́mọ lọ́dọ̀ wọn. Àwọn èèyàn tí ó wà ní Abolongo tó wà Lágòdì tó jẹ́ èèyàn wọn, iṣẹ́ kí wọ́n ń ṣe fún ìjọba níbi tán wà. Ẹran tó mérè jẹ ló jẹ́ kí gbẹ̀gìrì ọ̀sán, kí gọ́ọ̀mẹ̀ntì tó release wọn fún wọn, ẹ release àwọn èèyàn wọn fún wọn, ẹ jẹ́ kán máa lọ káwọn náà dẹ̀ release àwọn èèyàn wa. Gbogbo àrà tẹ́ bá fẹ́ dá ní time yẹn, you are free to do it. Kì í ṣe lórí àwọn ọmọ tí ń bẹ́nu gbé o. Wọ́n gbọ́ ọmọ àbúrò Adélábù, ìgboro ò sinmi mọ́ o, lẹ́yìn ọjọ́ kẹta wọ́n gbà wọn kalẹ̀, ẹ wo báwọn ọmọ yẹn ṣe rí after 3 days. After 3 days ní tẹ̀sán fún wa nígbà tí kò wọn lọ sí hospital, tí kò wọn lọ sí therapy oríṣiríṣi. How much more àwọn ọmọ tí wọ́n ti lò 24 days nínú igbó, wọ́n máa àbúrò Adélábù tí wọ́n mú inú ilé ńlá wọ́n fi wọ́n sí o, níbi tí wọ́n tó gbé solar fan sí wọn lọ́dọ̀ tó ń fàtẹ́gùn sí wọn, wọ́n mọ̀ pé wọ́n ìsọmọ ọ̀ṣẹ́, wọ́n ìsọmọ ọ̀yà. Wọ́n gbé solar fan sọ́dọ̀ wọn kó rú ọmọ bá mú wọn. Wọ́n ní access sí tọ́lẹ̀tì, wọ́n lè gbọ̀nsẹ̀, wọ́n lè wẹ̀, bọ́jà pé wọn ò ní lè wẹ̀, wọn ò lè febi pa wọ́n, wọ́n fún wọn lóúnjẹ. Àwọn ológun rescue wọn jáde, but àwọn ilé tó wà nínú gbé nǹkan. Màmá yìí ni wọ́n béèrè fowó, ẹ gbọ́ ẹja gbọ́rọ̀. They are just trying to create problems for us. We have been here since we have not been forced to worship in Islamic way. Ẹ gbọ́rọ̀ tó sọ, láti ìgbà táwọn ti wà ń bẹ̀, wọn ò pọ́n ní dandan fáwọn wípé káwọn ó kírun. Bọ́ bá jẹ́ pé ọ̀rọ̀ Islam ní ń bẹ lọ́kàn wọn, wọ́n ti fún gbogbo wọn lágẹ̀ẹ́ náà ó pé dandan ẹ̀kọ́ bá ṣe ń kírun, ẹ gbọ́dọ̀ máa kírun lójoojúmọ́. Ọ̀tọ̀ ní request wọn, wọ́n dẹ̀ wà clear about it. Kí ló dé tí gómìnà Seyi Makinde àtàwọn ìsọ̀ǹgbè rẹ̀ kí ló tán play politics? Èmi ọba ti gbà bẹ́ẹ̀ tí ìbá ṣe speaker àwọn tó sọ ọ̀rọ̀ jáde ló jẹ́ ká gbà wípé these guys are playing politics. Ìmọ̀lẹ́ ń gbàwẹ̀, mùsùlùmí ń gbàwẹ̀, ó lòun ọ̀dá tọ́mì, ta ló fẹ́ sẹ̀rí ọ̀nà fún? Bọ́ ọba lọ́lọ́run rínú, jẹ́ káráyé náà wóróde. Wọ́n bá release àwọn táwọn kidnappers ń béèrè, ṣé wọ́n ní béèrè another condition? Wọ́n lè ever béèrè another condition mọ́. Wọ́n máa make request wọn once, wọ́n ní béèrè another condition mọ́. So ká fi léyìn lẹ̀ bẹ́ẹ̀. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know. Ẹ gbọ́dọ̀ báyìí, wọn ò béèrè fún Sharia law, wọn ò béèrè fún owó 1 billion naira, wọn ò béèrè fún. Ta ló wá kúkú sórí pé wọ́n ní káre san 1 billion naira kan sínú àkáǹtì kan ní Kotonu? Because every one of us mọ̀ pé ẹni tí ó send owó sínú àkáǹtì kan ní Kotonu, èèyàn kan sá lọ gbà báńkì tàbí wọ́n transfer ẹ̀ kúrò nínú báńkì, níbi kan wọ́n sá transfer ẹ̀ sí báńkì kan sáà ni wọ́n ní, àkáǹtì kan wọ́n sá send ẹ̀ sí. Gọ́ọ̀mẹ̀ntì lè ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì, Republic of Benin àti Nàìjíríà wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ papọ̀ lórí issue. Nǹkan ẹyọkan tí wọ́n ní wọ́n ń béèrè fún
òun náà ni pé àwọn èèyàn wa tó wà ní ọgbà ẹ̀wọ̀n ẹ release wọn fún wa àwa náà ó release nígbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ti lè protect lives àti property wa táàrin kọ́rọ́kọ́rọ́ bọ́ sọ́wọ́ àwọn ajínigbé ẹ̀sùn pẹ̀lẹ́ ló sì kù ìwúlẹ̀ tó wọlé aláwo ni gbogbo afẹ́ fagídí gbà wọ́n yìí kọ́lọ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀ o. Know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you, don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people, and the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for... Don't let the government deceive the whole world. Kí ló tí ìjọba ń deceive wa? Kí ló dé tí wọ́n ń tàn wá? Ẹ̀yin tẹ́ mọ̀ bá ṣe táàgì yẹn bá táàgì ẹ̀ kó dọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì Ṣèyí Mákindé, kó dọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé pẹ̀lú àwọn ìṣèjọba wọn. Ẹja jẹ́ oyé wọn pọ́ ọmọ jáde kúrò níye tó wà tẹ́lẹ̀. Ejò ti wọ́ kúrò níbi tàná. Àwọn sùn lé wọn ń hanrun. Ọmọ wọn ò sí Nàìjíríà débi tí wọ́n wà nílé ìwé débi pé nìkan ó sùn mọ́ débi pé wọ́n rí wọn jí gbé. Àdẹ̀gbàdúrà rẹ̀ fún wọn. A sọ pé wọn ò gbìyànjú. Ṣùgbọ́n ká má play politics. Bóyá rúmọ̀ gan ni gọ́ọ̀mẹ̀ntì gan gbọ́. Bóyá èèyàn kan ló dẹ̀ dédé pé wọ́n lẹ́ni fẹ́ fi wọ́n cash cruise àbọ̀ fẹ́ fi wọ́n cash out. Ó possible kò sí tí ó possible Nàìjíríà. Àwọn hacker kò sí kí ni wọ́n lè hack. Ẹnìkan kan lè dédé rò ó. Ẹja gbowó lọ́wọ́ ìjọba jàre. Hello. Ṣé personal assistant Ṣèyí Mákindé nìyẹn? Àwọn ní kidnapper tí ó jí àwọn èèyàn kó níjó sí. Àwọn fẹ́ sọ nǹkan tí àwọn fẹ́ gbà. Àfẹ́ gbà 1 billion naira. Kílò sí méjì. Àfẹ́kẹ́sà àtúnṣe sí òfin Sharia ní Ọ̀yọ́ state. Ẹnìkan lè kú ìkọ́ ẹ̀. Because àwọn tó tán kidnap gẹ́gẹ́ lélẹ̀ wọ́n ní tí àwọn tán béèrè kọ́ nìyẹn. Sharia, they are not asking for money. They are not asking for weapon. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ dákun, lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí. Òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí. Ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe Sharia law ní Nàìjíríà, kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux, kí wọ́n fún àwọn ní 1 billion naira, kí wọ́n sì release àwọn èèyàn wọn làwọn tó fi wálẹ̀. Irọ́ ni kò sóòótọ́ níbẹ̀ o. Wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ yìí di ńlá fún wa ni wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n dé ni o. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀. Ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀. Wọn ò béèrè owó lọ́wọ́ wọn, wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn, wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn, wọn ò béèrè Sharia lọ́wọ́ wọn. Látijọ́ tá a ti débì wọn sọ pé dandandandan ká máa kírun níbí. Wọ́n fi wá sílẹ̀ jẹ́jẹ́ wa ni. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́. Ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́. Ẹ dákun, ẹ̀mí wa ó wà lórí okùn ni. Ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́, ẹ bá wa jẹ́ kí gbogbo àwọn tó yẹ ó gbọ́gbọ́. Ohun kan ṣoṣo náà ni wọ́n béèrè fún, the release of their people. They have not asked for any other thing. Wọ́n béèrè any other thing. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n tún yírọ̀ ìmọ̀ wa lẹ́sẹ̀. Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. Ẹ dákun ẹ jọ̀ọ́. Wow. Ọ̀rọ̀ lèmi àti ìjọgbọ́ yìí o. Àsìkò láti dáyàn lẹ́bi kọ́ lélẹ̀ yìí, àsìkò gbésẹ̀ ni. Bọ́ bá jẹ́ mi gómìnà Ṣèyí Mákindé, bàbá àwọn tí wọ́n jọ wà nípò ìjọba, á tún arrangement ṣe. Ẹ máa wá pé àwọn èèyàn yẹn tó bá jẹ́ pé ní nọ́mbà wọn lọ́wọ́. Then àwọn tí wọ́n Sanu, àwọn tí wọ́n jí àwọn èèyàn wọ̀nyí kó, àwọn tí wọ́n wà nínú akóló wọn. Okay, if you have the government number, please call them to renegotiate, rearrange. Please help us live our people. You see those small children, they don't know anything. Oh, ẹ máa rò pọ́nrọ́ àwàdà lè yẹn ṣe. Mò ń sọ̀rọ̀ gidi ẹni mọ̀ fọ́nì. They don't know anything. Those small children, they don't know anything. Well, please, we are begging you. Government will do the needful. They will release your people. We will beg them to release your people. Please, help us leave those children. They don't know anything. The governor, now he they cause all this nonsense. God bless you. God bless you. We know say you be fathers. You go get children. If you not get children for now, you go get children in future. Nothing will happen to your children.
nothing go happen to your wives. Allah go be with you. You no go see wahala. You no go see fitina. Kindly help us leave those children. Gomina Seyi Makinde abẹnugan lẹ́gbọ̀n aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ à ń bẹ̀ yín ni o. We are not putting any blame to you. Please, let's stop this politics. Let's stop pretending as if everything is going well or things are normal. Ẹ jáwé sóbì ọjọ́ ń lọ, ẹ jáwé sóbì, ẹ jáwé sóbì, ẹ jáwé sóbì. A ti advice yín sẹ́yìn wípé ká má lo agídí, that you should not use force. Negotiate with these people. They have come down. They have come down. They want to listen. They are making their request. They want to make requests. Just listen to them. Do what they say. And our people will be free. And we will stop all this clamoring, this noise. Bó ti ẹ̀jẹ̀ pàgbọ́ kankan látọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n lè sọ pé àwọn strategize ni Ọlọ́run fún strategy wọn ṣe o. Ọlọ́run fún strategy wọn ṣe o. Mélòó làwọn èèyàn ẹ kọ́kọ́ béèrè àwọn èèyàn wọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n Lágòdì àtàbólóńgó, how many are there? Ṣé wọ́n 100 ni? Wọn ò lè 100. Wọ́n sá lìsì orúkọ wọn fún wa. Ìyẹn á dẹ̀ wá lọ wádìí kí làwọn èèyàn wọn ṣe. Because majority ló wà lọ́gbà ẹ̀wọ̀n kò yẹ kó sí lẹ́wọ̀n o. Tàbá yẹ kó ti kúrò lẹ́wọ̀n tipẹ́tipẹ́ ṣùgbọ́n ẹnìkan kò gbẹ́jọ́ ẹ̀. Wọ́n kàn kájọ́ lọ ń ti ẹni rìmáàdì lẹ́lòmíì sì wà. Wọ́n ti convict ẹ̀, wọ́n ti prosecute ẹ̀, wọ́n ti dájọ́ ẹ̀ kò tí ì sí nǹkan kan tó ṣẹlẹ̀. So Ọlọ́run ràn ìjọba lọ́wọ́ àbí o wọ́n lè sọ pé àwọn strategize ni o, kò sí tí ò lè ṣẹlẹ̀ Nàìjíríà o. Àwọn olórí ta dín ẹ má jà ṣépè fún lálẹ́ yìí, ẹran ọ̀bọ̀n ńlọ́pọ̀ nínú wọn. Wọ́n kàn dàwọ̀ èèyàn búra ní ẹranko ńlọ́pọ̀ jù nínú wọn. So láyé ìjọba alágbádá yìí kò sí nǹkan tó work. Fígọ̀ owó là ń gbọ́ sétí, àní ara wọn náà wọ́n ń pín sí. Nta gbọ́ ni pé ẹnìkan kó 8 billion, ẹnìkan sì kó 75 billion. Alison Madueke ìwà dúró owó tó nìkan kó. Emefiele ìwà dúró owó tó nìkan kó. Àwọn owó tó ṣèlú lórí tó ṣèlú láǹfààní ẹwà ni wọ́n yìí sẹ́ranko, ẹranko tó tún wọn láyé ò sí. Gbogbo àwọn tí ń bẹ nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin àgbà Senate tán wà House of Rep. Ìwọ́nu wọn lọ́rán tiwa ń bẹ̀, ìwọ́nu wọn lóru dáadáa sí wa, ìwọ́nu wọn lọ́fẹ́ ká gbégbé ayé tó dáa kí wá ni wọ́n ń tò láti yẹjọ́ ẹ̀ láti 1999 tí wọn ò tí ì rí tòdì sìn tó fi jẹ́ pépè láńṣẹ́ gbogbo ẹni tó bá wá. Ọbásanjọ́ dé láàrin ọdún 8 sí lọ́dà wípé kó tètè máa lọ. Yar'Adua àti Goodluck dé sí lọ́dà wípé kó tètè máa lọ pé nira ti pọ̀ jù kọ́ máa lọ ẹlòmíì ó mú amúdẹ̀rù wá. Buhari débẹ̀ sí lọ́dà bẹ́ẹ̀ ni pé kọ́mọ wulẹ̀ wá rárá kí lè rí ládé ṣé mistake kọ́ la ṣe yìí. A tún ti ń pariwo bẹ́ẹ̀ láyé Tinubu. Ariwo everybody ń pa lónìí o. Ìpìlẹ̀ everybody ń sẹ́ lónìí o. Ṣé Tinubu fẹ́ overturn ìpè yìí? Sáàgó ilé yìí kò lórí Tinubu. Ní tí máa ń bí ìyànnú ni pé kó lóṣèlú ó má ti deliver kí wọ́n máa ronú second term. Kó lóṣèlú ó má ti deliver kí wọ́n máa ronú position mi ìtàn tó fẹ́ dì mú. Ó wà very very disturbing. Àkàndọ̀ ọ̀rọ̀ Awíkóńkó. Ẹ̀yin tẹ́ wà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá wa plead sí Seyi Makinde. Gómìnà gangan lè má negotiate pẹ̀lú àwọn èèyàn yìí. Àwọn tí wọ́n ń pè náà ò ní pe governor. Wọn ò sá lè mọ nọ́mbà governor. Ṣùgbọ́n ta ni wọ́n pè, ta ló connect wọn? A ti sọ fún wípé gbogbo ajínigbé ni wọ́n ní negotiator. Àwọn tí wọ́n mọ̀ bá wọn dúnadúrà. Wọ́n mọ̀ bá wọn dúnadúrà. Táwọn bá sọ̀rọ̀ nílé ìjọba. Bó wọn ṣe ní nọ́mbà ń tàn lọ́wọ́. Ta ló fún wọn nínú igbó? Owó táwọn ti béèrè ẹ̀, ta ló bá wọn gẹ̀ẹ́tì ẹ̀? Kò sí nǹkan téèyàn ò lè gẹ̀ẹ́tì. Ilé ayé táwa ti wà connected. Àwọn teacher, àwọn náà lẹ́gbẹ́. Nínú ẹgbẹ́ wọn bẹ̀ wọ́n lólórí. Yes. NUT, wọ́n ní president. National Union of Teachers, wọ́n ní president.
tàbí chairman possibly ọmọ ẹgbẹ́ kan mọ̀ nọ́mbà ọ̀gá ẹgbẹ́ wọn chairman NUT dandan ni kó ní nọ́mbà commissioner of education lọ́wọ́ ilé ayé ti wà connected commissioner of education dandan ni kó ní nọ́mbà gómìnà lọ́wọ́ náà ó ti commissioner ò ti wá ní nọ́mbà governor tàbí ní àwọn tó súnmọ́ governor ilé ayé wà connected ká mọ̀ wulẹ̀ túbẹ̀ wọn anybody tó wù kí wọ́n pè ẹ bá wa sọ fún tàn wípé bóyá ọ̀tọ̀ ni tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ bóyá kò gbọ́ dáadáa ẹ já gbà pé kò gbọ́ dáadáa ńlá wa ń sọ fún tàn wípé wọn ò béèrè 1 billion naira o ẹ bá wa yọ sẹ́gbẹ́ kan wọn ò béèrè nǹkan ọjà ẹ bá wa yọ sẹ́gbẹ́ kan wọn ò béèrè òfin sharia ẹ bá wa yọ sẹ́gbẹ́ kan ní tí wọ́n ń béèrè ni àwọn èèyàn wọn tí wọ́n arrest kan bá wọn release wọn kò sí gọ́ọ̀mẹ̀ntì náà láyé tí wọ́n máa ń sọ rẹ́ẹ̀fún tí ò ní release àwọn èèyàn tán bá mú sígbèkùn èmi ò tí ì rírí o bí Israel ṣe lágbára tó wọ́n release ìgbèkùn emas lẹ́yìn ìgbà náà làwọn yẹn náà tó release àwọn ọmọ Israel o ojú gbangba táyé ojú gbangba wálíà náà ti release wọn àwọn ló bá gbé mọ́tò kalẹ̀ tí wọ́n fi gbé wọn débì kan já wọn fún mọ́tò tiwọn tàbí kí gọ́ọ̀mẹ̀ntì wọn rán mọ́tò wá kó wá fi káwọn èèyàn ẹ̀ wọ́n ṣe ń rù wọn lọ náà ń pariwo lé wọn lórí nǹkan kò gbọdọ̀ sí wọn kólókóló ọrùn ajá ni eegun tá a sún májá lọ́rùn kò gbọdọ̀ jẹ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lè ṣe wà àwítúnwé asán kankan ò sí ń bẹ̀ mọ́ káwọn wulẹ̀ drag tí ò sí drag bí bóyá táyé lọ́jẹ̀bí káyìndé lọ́jẹ̀bí we don't need it mọ̀ ń bẹ̀ wá ní ẹjẹ́ akájọ́ táwọn ọmọ ètí wà níbi tí wọ́n wà yẹn 24 days ẹ má jà fún àwọn ọmọ ọlọ́mọ ṣe tutù ká má fún àwọn ọmọ ọlọ́mọ ṣe rúbọ o bá a bá fẹ́ rúbọ ẹ jẹ́ ká gbà àwọn ọmọ yìí kúrò ń bẹ̀ náà ká wá ṣe rúbọ tá a bá fẹ́ ṣe rúbọ. so alólódùmọ̀ ò ní fi wá sílẹ̀ o dandan ni wọn ò release àwọn tó ń béèrè yẹn ìgbà náà tó máa gba àwọn tó ń fẹ́ gba ìkọ̀dà ọgbọ́n òdigi so ẹ má wulẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ Fẹ́mi Fálànà o torí àwọn tí wọ́n wà nùgbò lè padà rí tí mo ṣe yìí o kọ́mọ̀ wá di òun ṣe mí òun gbà mí àti dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni títún gbà ni eléyìí wà nù sẹ́mi ìtọ́jáde ẹ lọ wò Láwíkóńkó TV lórí YouTube God bless you.